kan ṣoṣo tí àwọn olólùfẹ́ àwọn eléré orí ìtàgé ìyẹn àwọn òṣèré pàápàá ti ilẹ̀ Yorùbá wa tí wọ́n ń sọ báyìí ni pé àfi kí àwọn òṣèré kí wọ́n máa wọlé àdúrà báyìí lórí ikú ọ̀wọ̀wọ́ tó ń wà àárín wọn báyìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, nígbà tí ìròyìn gbajúmọ̀ ọkùnrin olórin eléré orí ìtàgé ni Lukman Abdulsalam, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Hamburger nínú fíìmù, nígbà tí ìròyìn ikú ẹ̀ náà tún jáde o tí wọ́n sì ní lóko eré ènìyàn ọkùnrin náà ló ti ṣubú bíi ti Oyèbánjí Tọ́lání Quadri tọ́pọ̀ èèyàn mọ̀ sí Sisi Quadri, tó jẹ́ pé oko eré lòun náà ti ṣubú èyí tí ó bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀ sí ikú òjijì. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé oko eré kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìní Lukman Abdulsalam Hamburger ló wà tó ti ń ṣeré. Kódà àwọn ẹgbẹ́ ẹ̀ wọ́n ní kò sí nǹkan kan tó ń ṣe ọkùnrin náà, kókó lára tá ẹ lè kò sì sí àpẹẹrẹ àìsàn lára ẹ̀, ṣùgbọ́n lójijì ni wọ́n ló máa yọ ṣubú bí ìgbà tí nǹkan yọ lẹ́sẹ̀, tó sì jẹ́ pé níṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa gbé dìgbàdìgbà. Àsìkò tí wọ́n súnmọ́ ni wọ́n rí pé kò lè dá mímọ̀, èyí tí àwọn olóyìnbó tí wọ́n ń pè ní ọkàn daṣẹ́ sílẹ̀ tó ń pè ní cardiac arrest tàbí heart attack. Báyìí la gbọ́ pé wọ́n sáré gbé Hamburger dìgbàdìgbà lọ sílé ìwòsàn o, ṣùgbọ́n tí ẹlẹ́mìí gbà á tó sì ti jẹ́ Ọlọ́run ọba nípè. Ẹ rántí wípé bó tilẹ̀ jẹ́ wípé Sisi Quadri òun àìsàn ráńpẹ́ ẹ̀yún ìsúkè ni ló gbé lọ sí ilé ìwòsàn Aládòkè Akíntọ́lá ní ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tó padà dákẹ́ sí, ṣùgbọ́n síwájú àsìkò òkú ẹ̀ ọkùnrin náà wọ́n ló ṣubú ní oko eré lòun náà ti ṣubú tó fi di wípé wọ́n sáré gbé lọ dìgbàdìgbà fún ìtọ́jú, tó sì jẹ́ pé kò pẹ́ lẹ́yìn tó ṣubú ló padà jáde láyé. Ọ̀rọ̀ kan ṣoṣo tí àwọn tó mọ àwọn òṣèré tíátà wa ń sọ ni pé àsìkò ti tó kí wọ́n máa mójútó ìlera wọn, kí wọ́n sì máa fún ara wọn ní ìsinmi, pàápàá kí wọ́n máa yẹ ìfúnpá wọn wò àti ìwọ̀n iṣẹ́ àṣekára ìyún iṣẹ́ wàhálà tí wọ́n ti ṣe ní àgọ́ ara wọn. Ní báyìí ọ̀pọ̀ àwọn èèyàn pàápàá àwọn òṣèré tíátà ni ló ń dárò Lukman Abdulsalam ní tọ́pọ̀ èèyàn mọ̀ sí Hamburger o. Bẹ́ẹ̀ ni lọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n sọ pé káwọn òṣèré Yorùbá kan lọ kún fún àdúrà o, nítorí pé láàrin ọ̀sẹ̀ péréte síra wọn ìní bàbá ọlọ́fà náà tó jẹ́ gbajúgbajà òṣèré tíátà ọmọ bíbí ìlú Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ló kù, kó tó wá di wípé Sisi Quadri náà kú tẹ̀lé, tí Hamburger náà tó kú tẹ̀lé, tí wọ́n sì tó ń sọ wípé àsìkò ti tó kọ́pọ̀ èèyàn kí wọ́n tó lọ tẹ̀lé ìmọ̀ràn tí gbajúgbajà àgbà òṣèré tíátà ní Olóyè Délé Odùlé tó sọ lásìkò yìí nípa bó ṣe gba gbogbo àwọn òṣèré tíátà nímọ̀ràn pé kí wọ́n máa mójútó ìlera wọn o, kó sì má ṣe fi ọwọ́ yẹpẹrẹ kó máa fi mú ìlera wọn rárá lásìkò yìí.